Ọlọ́run Elédùmarè ọba ògo ògo, ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjọwàpé, agbẹnumọ́dẹ̀yìn afọ́nimọ́ṣèrègún ọba alọ́lọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ̀ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìgbà. Ìgbà àwọn akọni obìnrin, àwọn akáṣọ lérí mọ́rẹ̀ẹ́rù obìnrin bàǹbàǹ tán yànyàn, àwọn ajẹrun òró ajẹ̀dùn èèyàn mọ́bì àtòrò òró jẹ̀ fún ọ̀gàlàǹta ìbá yín o. Láàlú ògiri òkú dọwọ́ rẹ, òfẹ́ bàtà kùjó bàǹbàǹ, ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀, onímí sunmí láàárọ̀ yìí ń sùn fún ẹbọra tí látọ̀ pa. Èṣù mọ́dàlẹ̀ Yorùbá rú, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ní kó máa bá wa dojú ìjà kọ́ ńgbà gbogbo. Má sinmi fún wọn o, máa bá wa dojú ìjà kọ wọn lọ́sàn àtòru. Àwọn bàbá mi wọn ní àtogundógun tọkọ́, àtogundógun tàdá, àtogundógun tìbọn. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá bá ti ń kó inú ogun kan nìkan, bá ti ń bọ́ inú ogun kan nìkan máa kó sínú ogun mìíràn. Wọ́n ní àfẹ́parẹ́ ní táfẹ́fẹ́, àfẹ́parẹ́ ní tèéfín, àfẹ́parẹ́ báyìí ní tíṣó. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá wọn ò fẹ́ payé rẹ́ máyé lára ni. Lágbára àwọn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ lápòkà tọ́lá lákòrí bí kò ló bá júbà ilẹ̀ ó lanu. Ilẹ̀ ibà rẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayógun alẹ́sẹ̀, mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn, mọ́jà tẹ̀ ẹni tá a ṣẹ̀ táwa bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí. Mọ́jà bá ro wọn tó. Ẹ̀yin ènìyàn mi àkóbò jọjọ ti rí káàkiri. Ní àná ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀, ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kẹ́yìn èèyàn mi kọ́kọ́ lọ sí ibi tẹ́ bá wà káàkiri orílẹ̀ àgbáyé, ẹ máa bá wa súre fún olóyè Sunday Igboho torí ipá ribiribi tí ń kó lọ́wọ́ tá a wà yìí. Ẹ máa bá a súre fún un. Kọ́lọ́run ọba tó dá ayé òun ọ̀run kó máa bá wa pa àlọ́ rẹ̀ àtàbọ̀ rẹ̀ mọ́. Nítorí ọkùnrin ogun ni ó ti tara bọ́ṣẹ́ yẹn gan o. Àti ti Igboho àtàwọn tó kú ní oríire local government ní Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀ lólóyè sí papọ̀ báyìí. Igbó Ọ̀yọ́ tá à ń sọ, ìrìn àjò ń lọ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó le. Bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wá láti là wá lóye pé ẹ má jẹ́ kí wọ́n máa gbé ìrìn àjò yẹn sórí amóhùnmáwòrán mọ́, sórí ayélujára. Ṣùgbọ́n ṣe mọ̀, torí kálẹ̀bà wọ́n ní ẹni tí bá yan gúgúrú fáfọ́jú yóò máa súfèé ni. Torí tẹ́ ẹ̀ bá súfèé, afọ́jú rò pé gbogbo gúgúrú òun ṣe lẹ́ ń dà sẹ́nu. Ìtumọ̀ rẹ̀ nìyẹn tí jẹ́ kó lóye náà wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ẹ mà pọ́rọ̀ Nàìjíríà kì í sáré, kì í rìn, eré ní máa sá, sọ́rí. Ìdí nìyẹn. Ẹnu tí a fẹ́ kí wọ́n máa fi hàn lórí ayélujára òun náà ni tọ́wọ́ wọn bá ba òkété nínú ìgbẹ́ kí wọ́n wá sọ bí wọ́n ṣe yanjú ẹ̀. Kí wọ́n má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Even tí wọ́n bá ṣe nǹkan ló kú ooru, wíwu lẹ́nu awo máa wo, nínú wíwo ní kẹ́nu awo wọn máa wo, ká má sọ síta ká gbà pé yẹn ti lọ. Bá a ti fẹ́ nu ó nídìí. Ṣé àwọn pé wọ́n sọ pé bá a ṣe pọ̀ tó lẹ̀ Yorùbá yìí, àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ará abẹ́ ń bẹ lára wọn. Tó pé tẹ́ bá tàn dí wọn títí, ẹ rí i pé náà ìran wọn kẹrin àbí kẹta wọ́n ti gba ìrìn àjò ọ̀dọ̀ àwọn ará abẹ́ kọjá rí. Kì í ṣe Ìlọrin nìkan
lára bí ti lọ́mọ wọn ní ká lábẹ́kúta yìí a lè ka 50 tá a mọ̀ a lè kà ní gbogbo àwọn èmi ní ọba àgbèrè Gbèjì Ìgbàyè Òkùkù bá ṣe wọ̀ wá láàrin lọ́nu táwọn èèyàn sì ń fọmọ fún wọn tán bímọ fún wọn tí wọ́n bímọ fúnra wọn so gbogbo orú àwọn ọmọ táwọn kìíní yìí ti bí kò sí kí wọ́n mọ̀mọ́ takò wá nílẹ̀ Yorùbá èmi ìgàn ó ti ṣe mistake tán kò ní mọ̀ para wọn lòun ẹ̀ẹ́kàn ní yókè sáré pé òun dance to their tune ní tabadẹ yẹ ẹ̀jẹ̀ rẹ̀ dáadáa jíìnì wọn ní bẹ lára ẹ̀ ó pọ̀ gan kò sínú wọn tó lè support Yorùbá láéláé kò sí Yorùbá ò ní lọ́ọ̀kì ẹ̀ bá a fẹ́ àwọn alámúlégbè tí wọ́n bí tòsí bí gan títí wọn lọ́mọ wọn mọ̀ ṣe ọmọ tó bá bí fún wa ìṣọkùnrin ní ìṣobìnrin ló bí tètè wọn ni ó ṣe àwa ò ní lọ́ọ̀kì ẹ̀ níbí báyìí ara bàbá gan tó ti lọ tó jẹ́ pé ìyá wọn ọ̀hún yẹn ni bàbá wọn jẹ́ tibí àwọn ọmọ tí wọ́n bí tí wọ́n jẹ́ àjọjọ gbé lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá títí ìran wọn ni wọ́n ń ṣe tìran ìyá wọn títí tá a lákàntì fún bẹ́ẹ̀ náà ló ṣe rí lẹ́yà míì náà báwọn Yorùbá ò ní lọ́ọ̀kì pé káwọn ọmọ wọn kí wọ́n fẹ́ ẹ̀yà míì kọ́ ọmọ tí wọ́n wá bí kó wá máa ṣe ti Yorùbá àní ìdí nìyẹn tó fi léwu ká máa fagbára sọ́wọ́ wọn àfẹ́lẹ́ ìtọ́lọ́run bá kó sí nínú pé kó nífẹ̀ẹ́ bàbá rẹ̀ nítorí dẹ́fà ni pé leniency tí Yorùbá máa ń ní pẹ̀lú obìnrin freedom tá a máa ń fún wọn a kì í kó wọn papá mọ́ra ká sọ pé ìwọ tá a fẹ́ yo ẹrú ni ọ́ ẹ lọ wo àwọn ọmọ wa tí wọ́n fẹ́ ẹ̀yà míì ipò ẹrú náà máa wà ń bẹ̀ ẹ wo ẹ̀yà tó wá fẹ́ Yorùbá yóò ní freedom tó wá máa wo ọkọ ẹ̀ bíi òmùgọ̀ tí ò gbọ́n torí ẹ̀ ni wọ́n wá kọ́ àwọn ọmọ sọ́dọ̀ pé ẹ má jọ bàbá yìí òmùgọ̀ ni o ní tó ń ṣẹlẹ̀ nìyẹn bó ṣe máa treat obìnrin lọ́dọ̀ wọn lòun fẹ́ káwọn ọmọ tiẹ̀ náà tá bá grow kán máa treat obìnrin torí pé bàbá wọn treat òun fairly á rò pé ó gọ̀ kò sì fẹ́ káwọn ọmọ rẹ̀ gọ̀ ibi tá a ti get ẹ̀ wrong nìyẹn àwa náà tá a máa ní èmi ò mọ ibi tí Fatima mú ẹlẹ́jẹ̀ méjì tí ò ní mú eléyìí tẹ́jẹ̀ rẹ̀ ṣọ̀kan ẹni ìyá rẹ̀ wá láti ilẹ̀ Yorùbá tí bàbá rẹ̀ jẹ́ Yorùbá ìfọ̀wà ní mu ìfọ̀wà lọ mélòó tí ìyá rẹ̀ jẹ́ àtọ̀húnrìnwá ibi tí ọ̀rọ̀ fáà ti yé mi nù pẹ̀lú àwọn èèyàn wa tí ń gbé fá kiri àwọn èèyàn wa tí ń gbé fá kiri Ifá tí ń gba dọ́là ìyẹn lọ lórí ọ̀rọ̀ àárín yẹn a rí àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń pariwo pé olóyè Sunday Igboho ó ṣe gbá ó ṣàwo ìkòkò bàbá sásùn fẹnu géètì irọ́ nígbà musa rẹ́rìn ìtòfà tó lóye fi ń ṣàfihàn tẹ́ẹ̀ rí nìyẹn ọkùnrin kan wá jáde lánàá tẹ́ ẹ bá rí ó jáde bàbá yẹn wá ń ṣàlàyé fún wa èyí mú fídíò bàbá yẹn wá o bàbá yẹn ń jẹ́ kó mọ yé wa nípa ọ̀rọ̀ oní security dé ó sọ̀rọ̀ gan dẹ̀fà kò mọ òkun bẹ̀yọ àwa náà dẹ̀ ti propose irú ìrìn àjò bẹ́ẹ̀ rí wípé tọ́rọ̀ bá rí báyìí ẹjẹ́ àmọ́ rí báyìí gbọ́n àlàyé tí bàbá yẹn sọ. another ìgbésẹ̀ tíjọba lè gbé ní banditry yìí tí ó fi end ẹ jẹ́ kí governors the president first the president should make a presidential broadcast pé gbogbo ìlú tí ìjínigbé bá ti wáyé gbogbo olórí ìlú yẹn wọ́n máa suspend ẹ̀ wọ́n á dé arrest ẹ̀ mi ò mọ̀ bóyá gẹ́ẹ̀tì tí mo sọ gbogbo ìlú tó bá ti jí ìyàn gbé olórí ìlú yẹn baálẹ̀ ló wà ń bẹ̀ ni o ọba ló wà ń bẹ̀ ni o kìnnì kan ló wà ń bẹ̀ ni o tó bá ti jí ìyàn gbé ìlú ẹ̀ àá arrest àlẹ́ kó lórí oyè àá dé arrest ẹ̀ ẹ̀ rí pé ìjínigbé máa dúró because 80% ìjínigbé yẹn olólọ́wọ́ àwọn olórí ìlú gan àtọ̀tọ̀kùnrin nínú
ṣe ẹ̀rí ìbálẹ̀ tó ti mú olórí tó ti mú lọ́yọ̀ọ́ sí ní ti Ògbómọ̀ṣọ́ tó sì bẹ́ẹ̀ni ẹ̀rí pásítọ̀ tí wọ́n mú lọ́gbómọ̀ṣọ́ tó ń preach lórí púpì tó yẹ pé ló ń gbé mọ̀fájí níbi tó ti gbẹ. This thing dey start today. Mo sọ sáàpù yẹn fún yín rí kò sì ní ló bẹ̀rẹ̀ irú àwọn Delta Edo àwọn area ilẹ̀ Ìgbò pẹ̀lú ẹ bá ti kúrò ní Ọ̀rẹ́ sókè ohun tí wọ́n fi ṣe iṣẹ́ òòjọ́ wọn tẹ́lẹ̀ nìyẹn. When we are going from Agbo tá a lọ Warri tá a lọ Port Harcourt gbẹ a máa mọ́tò tá a máa wọ̀ torí àwọn ajínigbé yẹn iṣẹ́ wọn ni. I knew somebody very well tó jiyàn pé ní 1998 group wọn tó ń gba 500,000 ibi tí wọ́n ti ń ṣe àwọ ni wọ́n ti mú wọn. Wọ́n gbé lọ sí Central Prison tí wọ́n wéré ọkọ̀ àbíbì náà gbé wọn lọ. Àwọn family ló dá owó jọ tí wọ́n lọ free ẹ̀ tó lọ replace ẹ̀ ní Central Prison through kíní àwọn wọ́dà because it's long kí ni mo fi lè sọ sí irú ẹ̀ síta because it's 98. Wọ́n free ẹ̀ mídẹ́lẹ̀ wọ́n ti prepare gbogbo ticket ẹ̀ mọ̀ pé trademark ti wọ́n nìyẹn wọ́n ti gbé lọ sí US. It's not a multi-millionaire. Iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀dẹ̀ rí gómìnà tí wọ́n ẹ̀rí pé òun ò fi bá wọn ṣeré. The kidnapping is reducing in that area. Bó ṣe storm forest yẹn wọ́n mú wọn lójoojúmọ́. He even want to pass an law now ní Edo State pé anybody tó bá ti wá mú kí wọ́n gbé wọn sí ìpòǹbà kiri kan South Square yẹn ibẹ̀ ni wọ́n ti máa pa wọ́n kí gbogbo aráàlú lè rí wọn. But the people will say it's barbaric. And that's the only way you can stop this thing. Ẹ jẹ́ sọ kiri kan fún ilé ni gbogbo jínigbé yìí Fúlàní náà kọ́ ní gbogbo wọn o. Àwọn ọmọ wa tó ṣe yahoo 80% wọn ṣe yahoo mọ kidnapping ni o. Amrọ̀bù rọ́bù mọ́ o. Ẹjọ́ ọjọ́ mẹ́rin lẹ́ti gbọ́ pé wọ́n lọ fọ́lé mọ́. Àwa broadcasters ohun tá a fi ń jẹ tẹ́lẹ̀ ni pé wọ́n gbé Toyota Corolla kan wọ́n gbé Jeep kan mọ́tò mélòó lẹ́gbọ́n kan jí gbé nínú iwájú ilé mọ́. Àfàwọn elébi olè tó kó fóònù látọjú ilé tó já fóònù gbà wọ́n dẹ̀ fẹ́ fi fagbá náà ni. So ká mọ̀ dà fà síbòmí if you round up ẹ̀yin Yorùbá àtàtà this is high time ẹ bá dẹ́nìkan ó ṣe drama o ó ṣe scope o ó ṣe episode o nígbà tó ti lè gbére ẹ̀ dìde tó lò ṣetán láti free ẹ̀yin Yorùbá let the Yorùbá support him bó ṣe play drama tiẹ̀ kí Gani Adam play drama tiẹ̀ kí àwọn OPC body míì náà kan play drama tiwọn kí Agbẹ́kọ̀yà dìde kan play drama tiwọn all these bandits will be afraid. Ọjọ́ tí Sunday sọ̀rọ̀ yìí Ìgbòho I need the second day làwọn tó gbẹ̀yàn l'Ógbómọ̀ṣọ́ náà reduce ransom àti demand wọn. Did you hear that? Wọ́n gbọ́ statement yẹn wọ́n rí body work àwọn èèyàn tí Ìgbòho lọ bá Ìgbòho náà sọ pé ó ń lọ s'Ógbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ rí pé lè yóò rọ̀ according to táwọn èèyàn gbọ́ ẹ̀yin Yorùbá ẹgbẹ́ yín tí àwọn ajínigbé ti ń bẹ̀rù ẹni tó sọ tó ẹ̀kẹ́ fi proud pé this is my man this is our man ẹ̀yin lẹ wá ń takò èmi ò kàti portable sí náà torí bóyá tó gbé ti wò rí ẹ mọ̀ pé gbogbo kan ló máa fi ń ṣeré tiẹ̀ òun ò take kan serious you just use every situation to do laugh àbí kí náà pé but àwọn tó nu èmi jù ó ní ti local government chairman àdúgbò yẹn you shouldn't have said that openly kò condemn ẹ. Ẹ ṣeun gan. Bàbá yẹn ní kéèsì insecurity tẹ́rì kí ìjọba ó ṣòfin ìlúkìlú agbègbè kágbègbè tí wọ́n bá ti gbọ́ pé wọ́n jiyàn gbé ẹ sáà náà gan baálẹ̀ bẹ̀ DPO bẹ̀ gan yẹ wọ́n mú àwọn méjèèjì àtọ̀gbà tó bá wà níbẹ̀ bá sọ bá ní bó ṣe baálẹ̀ ni ẹ sáà náà gan ẹkùn ọlọ́bi tẹ́ ti lọ scrutinize wọn dáadáa tẹ́ bá ṣòfin yẹn ẹ rí i pé wọn ò ní jiyàn gbé mọ́ torí ìjínigbé a ti rí wípé kì í ṣe pé ẹnìkan ní ń dá a ṣe ẹnìkan ò lè dá ṣe ẹnìkan ò lè dá èrò yẹn rò kó dẹ̀ ṣe successfully ejò máa ń lọ́wọ́ nú bọ́ba ò mọ̀ sí ìjòyè ó mọ̀ sí bíjòyè ò mọ̀ sí ọ̀gá ọlọ́pàá state local government yẹn ó mọ̀ sí bí ṣe ń lọ káàkiri nìyẹn nílẹ̀ Yorùbá nílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà bàbá yẹn propose ẹ̀ bẹ́ẹ̀ gbogbo tíjọba bá lè ṣòfin irú rẹ̀ ẹ rí i pé gbogbo kínní yìí yóò kọ́kọ́ lọlẹ̀ náà bí ò lọlẹ̀ tán yóò close to 20% tí ó ṣẹ́kù tá a mọ̀ pé ìyẹn ló kù now ní State House lánàá gbẹgẹdẹ gbiná like 24 states now ló ti agree lórí ọ̀rọ̀ state police àwọn tó wá gbọ́ ìgbésẹ̀ gbogbo pátá Òkè Ọya wọn ti wá kí ni táwọn ará Òkè Ọya rí tí wọ́n fi ń go against state police gan kí ni tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ń wárò ọwọ́
nítorí pé ẹ̀wọ̀ ọjọ́ pípẹ́ tá a ti ń pariwo lórílẹ̀‐èdè yìí. Ṣùgbọ́n mo kàn fẹ́ fi kíní kan dá yín lójú, ọ̀rọ̀ state police ó ti wá sí ìmúṣẹ. Ó ti wá sí ìmúṣẹ, iṣẹ́ ti lọ lórí ẹ̀. Mo sọ̀rọ̀ kan fún yín, wọ́n ṣe é débi pé kódà CP tó bá wá jẹ́ state gómìnà ni ó yàn án, ó sì ní bí federal ti máa checkmate wọn tí wọ́n máa ń go beyond. Gbogbo kìíní yìí yóò reduce insecurity tó bá fi lè wá sí ìmúṣẹ. Ẹwà àtọ́dún àti propose state police ó wà lára nǹkan tí Buhari fi campaign. Gbọ̀gbà tó débẹ̀ àwọn èèyàn rẹ̀ ní òjò ṣe nítorí ìwà burúkú ọwọ́ wọn. Because mú Fúlàní ní Ìbàdàn, wọ́n lẹ́nìkan pè láti Sókótó pé ẹ lọ túlẹ̀, ó pe ọ̀gá ọlọ́pàá ó sì túlẹ̀, mo ò bí ọlọ́pàá rìn kó ti Fúlàní mọ́lé. Níjọ wọn mú Kàbírù Sókótó, ṣé Kàbírù Sókótó ní ilé ìtọ́sí ẹ̀ mú gàngàn bí Iskilu Wàkílù, ṣe gbúrò kéèsì Iskilu Wàkílù mọ́? Iskilu Wàkílù ṣe gbọ́n kankan pa ẹ̀ mọ́? Ara àwọn reason tá a ṣe nídìí state police nù. Ṣùgbọ́n inú mi dùn pé gbogbo àwọn èèyàn wọ́n rí i pé nígbà tí wọ́n ṣe voting lánàá, àwọn tí wọ́n gbà fún state police pọ̀ jù àwọn tí wọn ò fẹ́ lọ. Now ẹja máa retí state police ó wá sí ìmúṣẹ. Eléyìí tí bàbá Bọ́lá Ahmed Tinubu tún push lọ́wọ́, òun ni ọ̀rọ̀ eléyìí tí mo bá yín sọ lánàá. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan. Bàbá kan send message kan sí mi, message yẹn mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. Tí n bá parí ìwádìí mi lórí message yẹn, màá jẹ́ kí gbogbo ilé kẹ́yìn náà fi ti gbọ́ àwọn nǹkan tó yapa sínú kí orílẹ̀-èdè ó pín sọ́nà 6. Kòtòkàlù kò dárí jàn rẹ̀ mú, ó ti létò. Gbogbo àwọn ètò yẹn ni mo fẹ́ ṣèwádìí lé lórí. Mo mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni yóò sì wá sí ìmúṣẹ. Tóníkálùkù padà máa dá igbó rẹ̀ gbé. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Kéèsì kan ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin Fúlàní kan. ń lọ ń ka ìròyìn nílẹ̀ Haúsá láti prepare mind àwọn Haúsá àtàwọn Fúlàní against olóyè Sunday Igboho. Ní gbọ́ èdè wọn bọ̀ wọn bá màá máa tú fún yín tẹ́ ẹ máa gbọ́ nígbà tí màá gbé kinní yẹn wọlé. Ẹ̀yin ò gbédè wọn o, ṣùgbọ́n àwọn bá tán bá sọ ń bẹ̀ màá jẹ́ gbọ́ àti kókó bẹ̀. Nítorí pé nígbà tí Fúlàní yìí bẹ̀rẹ̀ sí ní sọ, àwọn Haúsá ní sọ fún, àwọn Haúsá yẹn wá ń dá lóhùn wípé ìgbà yìí láàárọ̀ yín àwọn ti mọ̀ wá yó yín, àwọn mọ̀ wá yín tẹ́lẹ̀ wò. Ìwádìí tó ti bẹ̀rẹ̀, ẹ lọ da ilẹ̀ onílẹ̀ rú, kí kásá Yorùbá ń jí ẹ lọ da bẹ̀ rú, ẹ wá gbé kéèsì wá sọ́dọ̀ àwọn káwọn ọmọ àbáyé káwọn sọ̀pọ́tì yín pé kò sáyè fún yẹn mọ́ lásìkò táwọn wà yìí. Èyí náà fi jára yín gbọ́. Àwọn tó bá tún gbọ́ Fúlàní ó lè fi tó gbọ́ èdè Haúsá wọ́n lè mọ nǹkan tí ẹni yẹn ń sọ. Kun ga abin da ke faruwa da Fulani mu a cikin ƙasar Yarbawa? Sunday Igboho ya sa su gaba, yana hukuncin gatari, yana kama karya, an sa mishi ido. Gwamnati ta kyale shi, ya zama shi gwamnatin kanshi, alhali shi ma mai laifi ne. Ni ban ga bambancin Sunday Igboho da Nnamdi Kanu ba, ban ga bambancin su ba. Sannan kuma yanzu manyanmu na arewa sun yi shiru, ba sa magana akan wannan lamarin. Kun wallahi idan aka gama da al'ummar Fulani a cikin ƙasar Yarbawa, ina mai tabbatar muku da cewa duk wani ɗan arewa in ya shiga cikin ƙasar Yarbawa nan sai sun kashe shi. Duk wani ɗan arewa, duk mai kalmar Hausa, in ma musulmi ne, in ma Kirista ne, to in aka gama da Fulanin da suke a cikin ƙasar Yarbawa, aka gama ta gayyara su, aka musu abin da aka ga dama, ba a ɗauki mataki ba, to duk wani ɗan arewa in ya shiga cikin ƙasar Yarbawa sai ya gane kure. Ɗan Fulani mai wayo. Wato masu iya magana suka ce kifi na ganin ka mai jar koma. Wannan rigima da suke tsakaninsu da Yarbawa so yake shigo da Hausa ciki. Abin da yake so yake nan.
su masu ƙarfin banza su shigo cikin wannan rigimar a yi ta kakkashe al'umma. To wannan kes kira ne ga Hausawanmu na masu zama ƙasar Yoruba, wannan kes tsakanin Yoruba da Fulani da ke faruwa yanzu ba abu ne wanda ya kamata Bahaushe ya tsoma bakin shi a ciki ba. Kes ne ya haɗo su tsakanin shi da su Sunday Igboho, to ku bar su kai ƙarshen abinsu. ń sọ̀rọ̀ Sunday Igboho pé ẹlẹ́ṣẹ̀ ni pé òun náà gan ọwọ́ rẹ̀ ò mọ́ wípé kí ni ìyàtọ̀ tó wà láàrin Sunday Igboho àti Kanu pé náà gọ́ọ̀mẹ̀ntì ti filẹ̀ pé kó lọ máa bá àwọn Fúlàní jà nínú igbó wọn àwọn Fúlàní tó lọ sórí ilẹ̀ Yorùbá. Inú mi dùn pé ó sọ èdè yẹn lẹ́nu pé Kásán Yorùbá wa pé àwọn Fúlàní tó wà lórí Kásán Yorùbá wa pé orí ilẹ̀ Yorùbá ni wọ́n wà. Now Haúsá tí ń bá sọ̀rọ̀ yẹn wá dá lóhùn pé lẹ́nìí ẹ̀ máa Haúsá pè ṣé kìí ṣe tẹ́yìn ṣe lọ́dọ̀ àwọn náà lẹ́tún lọ sí nílùú onílùú pé kò sí nǹkan tó kà àwọn Haúsá pẹ̀lú wàhálà yìí o ẹ lọ yanjú ọ̀rọ̀ ara yín pẹ̀lú Yorùbá kò sí nǹkan tó kà àwọn tí kejì ń tẹ̀ láti lọ́gbọ́n sọ fún wọn nìyẹn pé ẹ tó ti dé pẹ̀lú wàyó yín tẹ́ ẹ máa parọ́ mọ́ gbogbo èèyàn gbogbo tí ń sọ àwọn mọ̀ pé irọ́ ní pa pé ẹ lọ fíràn nílùú ẹ lọ ń jiyàn gbé àwọn onílùú wa yarí mọ́ yín lọ́wọ́ ẹ̀ wá ń pe Haúsá sí káwọn wa sọ̀pọ̀tì yín pé ọ̀rọ̀ ẹ̀sìn orí máa yẹn mọ́ ẹ̀sìn pé ká kò dá ìgbó ìyá rẹ̀ gbé ni ìyẹn ń jẹ́ ọmọ yé báyẹn so kẹ́ lè mọ bí kìíní yẹn ṣe ń ta wọn lára tó wọ́n yìí fẹ́ olóyè ní ọkọ ìyá wọn wọ́n yìí fẹ́ rí ká má ti gbọ́ ọkọ rẹ̀ báyìí jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bá wọn nù bó ṣe wọn gbogbo àwọn ọba wọn lọ́hùn àwọn sẹ́ríkì wọn ò lálàáfíà mọ́ gbogbo tí bàbá fẹ́ kí apá àwọn nù eléyìí tí wọ́n sáré mọ́ pé kápẹ́tẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti pé IG pé lọ mú Sunday Igboho àṣírí lè gbọ́ lẹ́nu mi lónìí IG ó yá ẹ lọ gbé ó tó ti bẹ̀rẹ̀ sí ní dẹ́rẹ́ but now IG wo ló fẹ́ dá wọn lóhùn tọ́lọ́ mọ́ ní kí state police work before 2027 ṣẹ́yìn nìkan ó kàn mọ́ dédé mọ́ wá terrorize ìlú onílùú ẹ̀ kàn dé ìlú onílùú ẹ̀ dẹ́ bẹ̀rẹ̀ sí ní kápá kó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kápá ànújọ ẹ̀ sọ̀bẹ̀ dílé ẹ̀ sọ̀bẹ̀ dìlú ẹ̀ ní jẹ́ káwọn agbègbè yẹn lálàáfíà ẹ̀ wá sí kára bíbá kẹ́ wá wò náà ẹ̀ wá kára kẹ́ wá wò wọn ò ní gbé jẹ́ ṣùgbọ́n tí state police bá wà lẹ́nu báyìí ẹ̀rí pé wọ́n ó gbé jẹ́ ní àdúgbò mi tí mo wà ń bíbá yìí èèyàn dẹ̀ gbéra àwọn ọlọ́kadà wọ́n ń complain pé àwọn ọlọ́kadà àwọn ará bí òjì káwọn ò rí iṣẹ́ ṣe ẹ̀yin náà wọ́n ń complain wípé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pé gáràjì sí méjì pé ẹ mú ẹni tí ó máa gbowó títí wá lọ́tọ̀ àwọn tí máa jáwé gáràjì ń pẹ́ fẹ́ gún ẹni tí ó máa jáwé ìtọ̀dọ̀ títí wá lórí ilẹ̀ onílẹ̀ lórí ilẹ̀ Àwórì lórí ilẹ̀ Àwórì kí Fúlàní ó máa yan bọ́ wípé òun ó mọ ẹni tí ó máa jáwé gáràjì títí ẹ̀ wá mo mẹ orí báyìí pé nǹkan máa ṣe ìran Yorùbá lórí ilẹ̀ wa ẹni ẹ pè sí méjì gbogbo tó bá wù yín lẹ́yìn ó ṣe lẹ́sẹ̀ wọ́n sọ̀tàn kan fún wa pé níjọ́kẹ́ ìkan dáná bí wọn pé wọ́n sì gun ọ̀bọ yẹn lọ́bẹ ó sì gun Yorùbá lọ́bẹ pa torí pé yẹn ṣe ń lówó òwe pé tí ìwé tọ́jà látàárọ̀ tí ìsanwó rẹ̀ fún òun ó dẹ̀ gun lọ́bẹ lọ́rùn báwo lẹni tí ń wa márúwá ṣe máa mú wẹ́pọ̀n káàkiri táwọn èèyàn dẹ̀ máa wọ márúwá rẹ̀ nítorí ẹ̀ tí ìbá ṣe pé àwọn èèyàn wa náà tí wọ́n mọ bóyá ṣe máa ń empower àwọn èèyàn ìwà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan-an ẹ má jẹun sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ torí ó wà lọ́wọ́ àwa náà ó wà lọ́wọ́ wa àwọn èèyàn wa tí wọ́n ọ̀kadà tí wọ́n márúwá àwọn àwàkiwà kẹ́ máa gbé price lórí ọjà ó wà lára tí ń jẹ́ káwọn èèyàn kán máa wà lenient pẹ̀lú wọn àwọn ilé ìdẹ́ ni èsì òkókú ni wọ́n tó bá pè bìkan fún 500 naira tó bá rà wọn ara bí tó bá sọ fún ẹ pé 100 naira lọ́fẹ́ gùn wọ́n ṣe tá àti gbé ọ wọ́n ní sọ sáà máa bẹ̀ wọ́n gbé ọ. ń jẹ́ káwọn èèyàn máa ní ọkàn àti gun márúwá àtọ̀kadà wọn àwọn èèyàn wa tó dẹ̀ hẹ́ẹ̀dì àwọn gáràjì wọn ìtàn pẹ̀lú àwọn national ẹ̀ ń rí ìwà táwọn èèyàn wa ń wù ẹ̀ ní lè control wọn pé àtẹ̀ṣe yìí kò dáa òní kọ́ọ̀sì káwọn ará bí ó mọ ríṣẹ́ ṣe mọ́ yín lára kò sẹ́ni tí ó mọ owó ẹ̀ dání tí ó rẹni tí ó gbé ní iye tó cheap
tí ò ní gùn kò possible but tó bá wá di káràngídá ẹ̀ka dédé ni pé gáràjì àdéhùndọ̀dídé kò ní sí Yorùbá tí ń ṣiṣẹ́ mọ́ ní gáràjì yẹn wọ́n láwọn arábẹ́ ti gba gáràjì mọ́ wọn lọ́wọ́ ó pọ̀ tẹ́ bá dé Festac Town ó wà Festac Town gbogbo junction pátá tọ́lọ́kadà wà pátá àwọn náà dominate ẹ̀ lè rí Yorùbá ń bẹ̀ mọ́ ìsídàkì Yorùbá ọmọ jáwé ẹni tí wọ́n jáwé ìjọ kankan ni wọ́n gun lọ́bẹ̀ lọ́rùn tí wọ́n lè dànù tí wọ́n fèèyàn wọn bẹ̀ tí ó máa jáwé àwọn Yorùbá ò ronú lọ́bẹ̀ ẹ kàn ń empower àwọn arábẹ́ ni òun náà ṣe ń kó wọn lójoojúmọ́ kẹ̀tíkẹ̀tí láti òkè ọya nígbà tí wọ́n ti rí lára yín pé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀lẹ ń dà yín láàmú ọ̀lẹ afàjò ẹ̀yin náà ò fẹ́ ṣe ó rí mọ́tò báyìí ní gáràjì ní àjọ lọ́wọ́ ìtì ìbẹ̀rẹ̀ iṣẹ́ òun sì kọ́kọ́ fẹ́ mọ kókó ná ẹ wúrú àwọn èèyàn yẹn ẹ wúrú mindset wèrè yóò di gáràjì yóò páàkì ní kọ́kọ́ lọ́wọ́ àmọ́ fẹ́ mọ kókó náà o tó bá já wọn ni náà bá jí di gáràjì báyìí àbí kó já wọn alàgàtà àtàjọ ń gbé tàjọ jẹ́ alábàágbépọ̀ wọ́n ti kíkì mọ́tò wọn óyá èrò iṣẹ́ gbogbo Yorùbá iṣẹ́ yìí dáhùn lára yín bọ̀rọ̀ ẹ mọ̀ ṣe bí ẹni tí nǹkan rọ́ọ̀lù ọ̀kadà ó páàkì báyìí àwọn èèyàn ti complain pé ní gáràjì ibi tí wọ́n ti sọ pé àwọn fẹ́ pé gáràjì sí méjì yẹn ó dúró báyìí ó sì máa wọ ọ̀kadà lọ́ọ̀kan yóò lọ́wọ́ lọ́bì kankan mọ́ ohun tí ẹ ti parí jẹ́ lónìí láago 4 ìrọ̀lẹ́ so ẹ máa ní láti dúró de àwọn ará bí ká gbèrò padà bóun ò sí ní gba gáràjì bóun làwọn yóò bóun ṣe ní support wọn kí wọ́n gba gáràjì torí convenience àwọn èrò tí ń lọ tí ń bọ̀ ó dẹ̀ ráwọn èèyàn wọ́n dẹ̀ páàkì máa rọ àwọn sì jókòó síbi kan wọ́n sì máa mọ̀ gógóró wọn ò lọ́bi kankan mọ́ nìyẹn wọ́n wá fi àwọn ará abẹ́lẹ̀ kan máa ṣiṣẹ́ gbogbo kínní ló ní ìdàmójútó ó yẹ káwọn tí ó mọ checkmate àwọn èèyàn wa ní gẹ́yìn páàkì kọ̀ọ̀kan kan wà àwọn èèyàn nídìí iṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ tẹ́ ẹ̀ fún iṣẹ́ àwọn tẹ́ ẹ̀ fún yìí ọ̀lẹ níwọ̀n ọ̀lẹ àfàjò tí ò ṣe tá àti ṣe kankan. ambes délé ẹ̀ ní rówó nǹkó pé fẹ́ni tó ní property tó gbé property ẹ̀ fún yín pé kẹ́ máa fi ṣiṣẹ́ ẹ̀ ní rówó deliver ibi tẹ́ ti rówó deliver ẹ̀ ní lọ́bẹ̀ àfihàn dandan máa fọ́ gbáyàwó yàwó tí wà ní gáràjì tí ń ta nǹkan nídìí tẹ́ máa bá àwọn èèyàn wa nù inú wọn máa dùn lórí nǹkan tí ò ní túmọ̀ kò ì pawó ronú bẹ́yìn náà ó ṣe ní títí yín ronú bẹ́ẹ̀ ṣe jẹ́ èèyàn wo àwọn tá a sọ yìí tí wọ́n bá ń padà sókè ọ̀yà lẹ́bírí iléyà wọ́n ó di márúwá tí wọ́n lò tán ti sanwó rẹ̀ tán wọ́n ó di sórí mọ́tò àtọ̀kadà wọ́n di padà sókè ọ̀yà ọ̀dọ̀ yín láti mẹ́kẹ́ o èyí tẹ́ ẹ sì ní sì jẹ gbèsè wọ́n sì ń lé yín kiri kẹ́ni mọ̀rọ̀ àwọn ọmọ táwa náà bí sílẹ̀ tí ìwà tán wù torí tá a bá ń kọ̀rẹ́ táwọn kankan lára àwọn àlejò tí ò ṣe dáadáa pẹ̀lú wa ó yẹ ká kọ̀rẹ́ táwọn ọmọ wa náà ti ń fààyè ńlẹ̀ fàlejò tó bá yẹ pé àwọn òní nǹkan amójútó nǹkan wa níta ní ọmọ wa lọ káwọn èèyàn wa kẹ̀tíkẹ̀tí láti òkè ọ̀yà wa lọ́dọọdún lójoojúmọ́ táwọn ọ̀lú wa á lè máa pariwo kò ṣiṣẹ́ torí ẹ̀ ẹ̀yin ènìyàn wa àwa náà ó kù sí wa lọ́wọ́ o gbogbo ọgbọ́n tá a bá lè dá láti túnlẹ̀ wa ṣe ó ṣe kókó kì í ṣe ká ya ọ̀lẹ kì í ṣe ká yọ̀lẹ èyí fọ̀lẹ èyí fi ṣe nǹkan rí wọ́n èyí fọ̀lẹ ṣe nǹkan rí ẹ rí ìrìn àjò ayé bó ṣe rí ni ẹ lọ wo àwọn ọmọ abáṣẹ tún kẹtíkẹtí lọ lóyìnbó lọ ṣe wàhálà lọ dààmú èyí wà lọ́pọ̀tunítì láti wà lé ẹni tó bá fún márùwá pé kó lọ́fẹ̀ẹ́ lófò pé kó máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ṣé wọn ò tí ṣàánú rẹ̀ ni àìwá tó ní ṣiṣẹ́ gbàlá lẹ́sẹ̀sẹ̀ máa rí pé aago 4 mo ti ṣíwọ́ lónìí mo ń lọ kíní bí wàá jókòó sí dogogoro yóò yóò bá mú ìyàwó ilé rẹ̀ kò ní fún lówó at the end of the day ní ìkọ́ tó lọ́bi iṣẹ́ bó ṣe pọ̀ lọ nìyẹn tẹ́gbà wa rẹni tó serious nínú àwọn onímàrúwá wa àwọn arúgbó àwọn àgbàlagbà àfáà tí wọ́n rí wípé kò dáa káwọn ọmọ máa tọ́jú àwọn ọmọ àwọn ẹlẹ́wàá máa bá àwọn yẹn dẹ̀ ní agbára mélòó wọn ní ẹ lọ wò wọ́n káàkiri bus stop àwọn retirees inú àwọn àgbàlagbà ní wàá máa ṣe wàhálà àwọn ọ̀dọ́ wa ò fẹ́ ṣe nǹkan ká ibi tí mò ń lọ nu wọn ò fẹ́ ṣe nǹkan ká tí bá dé lè tọrọ kadà fún kò ní sanwó rẹ̀ tán tí wọ́n fi gbà ń díẹ̀ ìyàwó ní ó máa lọ fowó ọ̀kadà tọ́jú
ìyàwó tẹ́lẹ̀ kan kọ́ ọ̀lẹ́ tọmọtọmọ yóò lọ jókòó tì ọ̀dọ́ rẹ̀ ní ó bá ru sẹ̀mú lọlé ní ó bá ru fùfú lọlé gbogbo àwọn ìwà àrán tẹ́ máa rí tí ló máa bí ni wọ́n máa wù. àníri jù báyìí lọ lórí ìkànnì ilé ní títí tá fi máa mákọ̀tún ètò mi wá èmi tí tòótọ́ bàbá àṣà